Èwe orí ìjì lájà. Èwe orí ìjì lájà o. Ẹni àbáṣẹ kò forí jì wá. Èwe orí ìjì lájà. Èwe orí ìjì lájà. Èwe orí ìjì lájà o. Ẹni àbáṣẹ kò forí jì wá. Èwe orí ìjì lájà. Hey, bàbá Buhari, ṣé Buhari. Àtúwálé you bàbá. Ṣé Buhari, bàbá ti sọ̀rọ̀ o. Now only Nigeria this kind thing fit happen. Anything wey no fit happen for Nigeria, wallahi kan yẹn will exist. Buhari ti sọ̀rọ̀, wallahi ó ní democracy ló dáa jù. Ó ní kò lè sí democracy ti dá bí ó ṣe ìlú Nigeria. Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n. Kẹ́ni tó gbọ́n lè máa rí nǹkan tó jẹ bí iṣu. Buhari ti sọ̀rọ̀, Àlọ́ sọ̀rọ̀ ilẹ̀kùn omi gan kọ sílẹ̀ fún yín ni. Bàbá Buhari. Ó ní ẹ dáríjì wọn o. Ó ní ìjọba wọn yìí. Ọlọ́run mọ̀ ọmọ Nàìjíríà ẹ̀rọ kú. Mo máa ń sọ fún yín. Wípé ẹni tó burú mọ̀ pé òun burú. Ẹni tó máa sọ fún ló ń dúró dè kó lè bá sọ dìjà. Bàbá Buhari, ìjọba tó ń ṣe yóò tẹ́ wa lọ́hùn kódà. Ó ní Sunday Igboho sọ tó fi dèrò Kútọ̀nù. Bàbá Buhari fara ti confirm o. Ó ti confirm ọ̀rọ̀ Àdìsọ́mọ Adéyẹmọ o. Buhari don't talk. Ó ló mọ̀ pé ìjọba òun yóò ló mọ̀ pé òun ní lára Nàìjíríà. Ó ní àmọ́ èwe orí ìjì lájà. Èwe orí ìjì lájà o. Ẹni àbáṣẹ kò forí jì wá. Èwe orí ìjì lájà. Bàbá ní kí bá òun bẹ̀yìn. Ó ní ẹ má bínú. Olórí orí ìjì lòun já. Ìjọ ò ló sọ̀rọ̀ yẹn. Ìjọ taṣọ ọdún ìtúnu àwẹ̀ yìí ni. Tí àwọn èèyàn lọ kí bàbá l'Àbújá. Bàbá ní ká bẹ̀yìn gan o. Wọ́n láwọn já ìwé orí ìjì. Wọ́n ní ìjọba ìṣèlú Nàìjíríà. Wọ́n láwọn ò ní dá sí mọ́ o. Wọ́n láwọn ò ní dá sí mọ́ o. Wọ́n ní kò tí gbogbo nǹkan táwọn fẹ́ lọ́wọ́ àwọn ti tó. He said he achieved every damn thing he needed in politics. Bàbá ní tó máa ti kú lórí ìjọba ń sìn, òun ń lọ dàwúrà ni. Ó ní àmọ́ ń tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi tí ẹ̀ bá yẹ kóun ní dúró ní dàwúrà. Ó lóun àbá lọ Niger Republic nítorí pé 8 meters péré ni ìlú sí Niger Republic. Ó ní only in Nigeria ni where ti lè ṣẹlẹ̀. Ìlú sí Niger Republic 8 meters. Thermometers wọn ẹ bá mi wọ́n. Àdàpé olè. Òun lọmọ wọn ń fẹ́wọ́. Ọmọ tó bá ń jalè gbé wiri ni ẹ pé. Buhari náà kọ́mọ Niger Republic lòun. Ṣé bó ti ṣe train síbẹ̀. Tó bá ti retire tán ó ń lọ síbẹ̀. Ẹ jẹ́ ká àwọn achievement Buhari fún yín tó fẹ́ nu ara ẹ̀ sọ o. Ó ní ìlú Nàìjíríà nìkan ló ti lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀ níbòmí. Bàbá ní in 1976 I was the Minister of Petroleum in Nigeria. 1976 wọn ò tí bí ọmọ mi tó ń sọ pé ṣé bàbá lè ní o. Baba was the Minister of Petroleum in Nigeria, and at the same time, that same 1976, Buhari was the military governor in Borno State, the same Nigeria. Tí ò kì í ṣe ìlú ẹ̀. Èwe orí ìjì lájà, ẹ má bínú. Èwe orí ìjì lájà o. Ẹni àbáṣẹ kò forí jì wá. Èwe orí ìjì lájà. 1976 tó ń ṣe governor of Borno State under military regime. Náà ló ń ṣe Minister of Petroleum. Mo ti sọ yẹn fún yín tẹ́lẹ̀ yín tẹ́ bá ń tẹ̀lé mi ẹ ti mọ̀. Bàbá ní mo di military president in 1983 sí 1985. Borno State 1976 tí ẹ bá di governor ẹ bèrè lọ́rẹ̀ pé kí ló ṣe sí Borno State? Nothing. And he said he still become the president of Nigeria pẹ̀lú kaki long again ní 1983
sí 1985 wàhálà Buhari ó tó kò bẹ̀ wá lóòótọ́ wàhálà òun wà wàhálà ò gbá wa ó gbá wa kẹ̀ òun wa ó gbá wa gidi gan ni láti Nàìjíríà abájọ wọn sọ Yorùbá ló dáa jù Yorùbá ló dá láṣà jù àwọn aládá níwájú adání ṣe adání everything àti sọ pé tí àgbélé kan bá ń da tó bá ń tòrò ọmọ àlebẹ̀rù ìdàgbà ni káwọn Buhari tó débẹ̀ táwọn àwọn bàbá Awólọ́wọ̀ ń ṣe àwọn ọmọ onílẹ̀ ni àwọn ọmọ onílù táwọn Buhari débẹ̀ wọ́n ń tiwa lọ́njẹ́ oyè wa ni kó má yẹ ẹlẹ́ fún wa o. Buhari said ó ní mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín gan ó ní gbogbo ẹni tí mo bá ti ṣẹ̀ ó ní ẹ jọ̀ọ́ ẹ foríjì mi nítorí pé èèyàn alára èèyàn ẹlẹ́ran ara lásán ni mí àti pé àkímọ̀rin korí má mi ṣe bẹ́ẹ̀ èèyàn ni mí mo lo opportunity ìtúnu àwẹ̀ táwọn èèyàn wá kí mi láti fi tọrọ àforíjì lọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà mo mọ̀ pé mo ti ṣe àwọn èèyàn gan-an mo mọ̀ pé àwọn èèyàn bínú sí mi gan-an mo mọ̀ pé àwọn èèyàn mi ò nífẹ̀ẹ́ sí nǹkan tí mo ṣe ṣùgbọ́n ẹ foríjì mi wọ́n tún tẹ̀síwájú àwọn oníwèé ìròyìn bíi pé bàbá tẹ́ ẹ bá kúrò lọ́fíìsì kí lẹ máa ṣe Buhari ni mo dé orí ìjọba ní 2015 May 29 ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ó ní ìlú yìí ò rí sí o ó ní Nàìjíríà rí sí àti kọ̀ǹtrólù o ó ní àmọ́ òun ti sapára òun ti sapá òun ti sagbára òun dẹ̀ ti gbára òun ti hàǹgì agbára báyìí ó ní tóun bá dá sí kẹ́lọ́ máa lè kan ò sí àfòun mọ́ olóṣèlú Nàìjíríà olóhùn ò ní dá sí mọ́ o ó ní bóun ṣe wà yìí 29 of May òun kó ẹrù òun ó di Daura tóun bá wá dé Daura tẹ́ bá nínú bí yín èèyàn ọmọ Nàìjíríà tẹ́ bá ní ẹ̀gbà kóun dúró Daura olóhùn ò ní bá yín jà o tóun bá di ẹrù òun báyìí Niger Republic yá èmi àti yín mọ̀ pé gbogbo ọ̀rọ̀ náà Niger Republic ní Buhari ti táì pẹ̀lú owó Nàìjíríà ẹ bá pa ọtọ́ jẹ ṣé bàbá ṣé Buhari where are they now bá tó bá di ẹrù ó ní Niger Republic yá ó láwo lọ òun gbẹ́rù òun lọ náà jẹ́ ká wá bìra wa is this how they will run wa tí wọ́n á gbá wa tí wọ́n á ṣe oríṣiríṣi fún wa and they will still come back and say ewé orí ìjì lájà ewé orí ìjì lájà ẹ rántí pé wà tí Tinubu náà fẹ́ tó ń contest wá sí Àyìndé bọ́ta fún wọn ó ní ewé orí ìjì lájà ewé orí ìjì lájà o ẹni àbáṣe kò forí jì wá ewé orí ìjì lájà àwọn náà ti jáwé orí jì sìn ṣé nígbà tó bá ti ń débẹ̀ náà kó ní ká kó máa kó tó fẹ́ kó and after 8 years they will come back and say wọ́n já ewé orí jì wọ́n sọ̀rọ̀ Yorùbá nation pé ká dá dúró kẹ́rù ó mọ̀ra ẹ̀ lẹ́rù o kí wọ̀fà ó mọ̀ra ẹ̀ ní wọ̀fà o wọ́n ní kíjòyè má ṣe bí ọba o ká bọ̀wọ̀ fẹ́ ní tójú wa lọ ká control resources wa fúnra wa àgbààgbà ilẹ̀ Yorùbá tó fẹ́ di olórí ilẹ̀ Yorùbá kó wá di olórí not pay ẹnìkan máa wá láti all the way from Nigeria ti jábọ̀ Nigeria ti lulẹ̀ Atiku came all the way from Cameroon ó lóun fẹ́ di president in Nigeria á sọ bẹ́ẹ̀ kò ṣe ní sọ bẹ́ẹ̀ nígbà tí boy from Niger Republic lè di president lé wa lórí ẹ wá shipment ẹ 1976 he was the governor of Borno State military governor of Borno State in 1976 that same 1976 Buhari was the petroleum minister of Nigeria in that same 1976 1983 to 1985 Buhari was the president of Nigeria under the military that's military president of Nigeria in 1983 to 1985 that same Buhari is still the president of Nigeria in 2023 from 2015 and he said he has achieved every damn thing he need in politics. So, are you still
expecting me láti máa claim ọmọ Nigeria. Ìlú tí àwọn tó jẹ́ ọmọ Yorùbá, original ọmọ Yorùbá, tell me the original ọmọ Yorùbá to the president of Nigeria, the real ọmọ Yorùbá original to ti the president. Ẹ bá ń kọ sí comment section. Èmi lè máa mọ̀, ó jẹ́ pé ẹ̀yin mọ̀. The real ọmọ Yorùbá, ọmọ ọkọ Yorùbá tó jẹ́ pé àtìbú àtòru ẹ̀. That's both the vertical and horizontal tó jẹ́ ọmọ Yorùbá to the president of Nigeria. Can you just tell me? About kọ sí comment section. Let's see. Ọdún ayọ̀ gangan lele ta ṣe yìí, àmọ́ Buhari ju bombshell lile o. Buhari la mọ́lẹ̀ orí fóònù kálukú. Ló ti achieve everything. Buhari that came in 2015 and said màálù 50 péré. 2015 màálù 50. Buhari gbà wá. 2015 ó ní màálù 50 péré lòun ní. Now 2015 2023 under 8 years, he said he achieved everything. Ahmed wà nínú ministers. Ọmọ ẹkùnrin Yusuf Buhari wọn ti ẹ ṣiṣẹ́. Bike ló ń gùn káàkiri. Community president wà lórí wọn. And nothing will be done. Gbogbo ẹ̀mí tó ti lọ during Buhari ó ti jẹ́wé oríjì. Ẹ foríjì o, ẹni tó ti pa ìyá yín, ẹni tó ti pa bàbá yín, ẹni tó ti pa àwọn ọmọ yín, ẹni tí wọ́n ti kó ẹran jẹ oko yín. Ẹ foríjì Buhari. Bàbá Buhari, Ọlọ́run la foríjì. Àwa yọ̀ǹda yín fún Ọlọ́run Ẹlẹ́dàá wa. A yọ̀ǹda yín àti gbogbo àwọn tí wọ́n fà yín wá lé wa lórí. Àwọn tí wọ́n rí yín láti lẹ̀ pé ẹ ṣe governor Borno in 1976 and you did nothing positive in Borno. You became Minister of Petroleum in 1976. You came in 2015 and said, "Oh, lè ní gbogbo àwọn tí wọ́n yọ subsidy lórí epo. Oh, lè ní Jonathan yọ subsidy lórí epo, ká lé Jonathan dànù, a dẹ̀ lé Jonathan dànù torí tí." Now, Buhari, ìwọ ìlú wa yọ subsidy. Next month yìí o ìlú wa yọ subsidy kó tó lọ. Ọlọ́run á ṣe ìdájọ́ yín sà. Ọlọ́run á bí yín sà, wàláì. Ẹ lè escape o, wàláì lè gba escape lọ́wọ́ Ọlọ́run ọba. Táwa dáríjì yín, wàláì ìṣẹ̀dá wa ò ní dáríjì yín. Àtàwa táwa nínú òtútù. Tán fàṣẹ tẹ̀lé kú òǹlé. Káàmọ̀ tí yín lè bá gbádùn. Àtẹ̀yìn àtàwọn tó kù yín. Ẹ bá ja ewé oríjì, kẹ́ fi ewé oríjì kẹ́ fi po tíì. Mi mọ̀ tàwọn tó kù ìṣẹ̀dá tèmi ò ní dáríjì yín, wàláì. Ẹ ṣe mẹ́wàá fún wa. Free ẹ kíyàn tẹ fún wa dàkẹ́ tó dúpẹ́ lọ. Ẹ ṣírò ọdún yẹn. Borno governor 4 years 1976. President another 2 years, but another 8 years. Tẹ́ tún wá lò yìí. Wàláì Buhari, free ẹ kíyàn tẹ fún wa dà. Free ẹ tẹ fún wa dà. Tí ṣẹ̀dá àwọn tó kù bá dáríjì. Ọlọ́run wàláì àṣẹ. Ogun aládé ń gbọ́. Ìṣẹ̀dá mi Yorubawuyi, wàláì ìṣẹ̀dá mi ò ní dáríjì. Ẹrú mi. Ẹ sọ bí dọmọdọ nílùú òyìnbó. Tí yá bá yín Ọlọ́run ọba. Bàbá Buhari tí máa bá yín ẹ lè escape ẹ lágbára Ọlọ́run ọba. Ẹ jẹ̀yà yẹn, ẹ fi resáfilẹ̀ fáwọn ọmọ yín. Àṣẹ ní Tèdùmàrè. Àdàbí tó bá yẹ pé gbogbo àwọn tí wọ́n pa yìí, èèyàn kan nu ò dìbò fún yín lókù. Tí wọ́n pa wọn tí ò sí justice, tí wọ́n fẹ́ wọn jẹ oko wọn, tí ebi àti ìṣẹ́ àti ìyà wá lu Nàìjíríà pa, tí bí wọ́n pa everybody. Ní kọ́lẹ̀ má rí dáríjì wájú Ọlọ́run. Láàrin yín ẹ ti lọ Kaaba, ẹ ti lọ tọrọ àforíjì ní Kaaba. Ẹ̀yin nu Ọlọ́run nù. Bóyá Kaaba wọ́n pa àwọn ní àwọn Saudi Arabia, bí wọ́n ṣe ń pa wọ́n bẹ́ẹ̀ nìyẹn. Ẹbí pé má rí dáríjì ní Kaaba. Ẹ̀yin nu Ọlọ́run. Ọlọ́run ó mú yín, yóò máa tó àwọn. Ẹ kọ́ ṣìkọ́ àjùkẹ́ kó wẹ́wẹ́ lọ lórí ibú.